Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹtàlá oṣù kejìlá ọdún 2025. Àkòrí: ìpè sí iṣẹ́ ìsìn òdodo. Ìwé orin ẹ̀ta ẹ̀rin òdo ń tẹ̀síwájú lọ́nà náà. Ẹ̀kọ́ àkọ́sórí: ó sì wí fún wọn pé ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà ẹ bẹ̀ Olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Ìwé ìhìnrere LUKU orí 10 ẹsẹ̀ 2. Bíbélì kíkà: ìwé ìhìnrere LUKU orí 10 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 12. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Olúwa sì yan adọrin ọmọ-ẹhin mìíràn pẹ̀lú, ó sì rán wọn ní méjì méjì lọ ṣáájú rẹ̀ sí gbogbo ìlú àti ibi tí òun tìkararẹ yóò gbé dé. Ó sì wí fún wọn pé ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà ẹ bẹ̀ Olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Ẹ mú ọ̀nà yín pọ̀n. Ṣáà wò ó, èmi rán yín lọ bí ọdọ-agutan sãrin ikõkò. Ẹ má ṣe mú asuwọn, ẹ má ṣe mú àpò tàbí bàtà. Ẹ má ṣe kí ẹnikẹ́ni ní ọ̀nà. Ní ilékílé tí ẹ̀yin bá wọ̀, kí ẹ kọ wípé àlàáfíà fún ilé yìí. Bí ọmọ àlàáfíà bá sì ń bẹ níbẹ̀, àlàáfíà yín yóò bà lé. Ṣùgbọ́n bí kò bá sí, yóò tún padà sọ́dọ̀ yín. Ní ilé kan náà ni kí ẹ̀yin kí ó sì gbé, kí ẹ máa jẹ, kí ẹ sì máa mu ohunkóhun tí wọ́n bá fi fún yín. Nítorí ọ̀yà alágbàṣe tọ́ sí i. Ẹ má ṣe ṣí láti ilé dé ilé, àti ní ìlúkílùú tí ẹ̀yin bá wọ̀. Tí wọ́n bá sì gbà yín, ẹ jẹ ohunkóhun tí a bá gbé ka iwájú yín. Ẹ sì mú àwọn aláìsàn tí ń bẹ nínú rẹ̀ láradá, kí ẹ sì wí fún wọn pé ìjọba Ọlọ́run kù dẹ̀dẹ̀ sí yín. Ṣùgbọ́n ní ìlúkílùú tí ẹ̀yin bá sì wọ̀, tí wọn kò bá sì gbà yín, nígbà tí ẹ̀yin bá sì jáde sí ìgboro ìlú náà, kí ẹ̀yin kí ó sì wí pé ekuru ìlú yín tí ó kù sí wa lára, a gbọ̀n ọ́ sílẹ̀ fún yín. Ṣùgbọ́n ẹ mọ̀ èyí pé ìjọba Ọlọ́run kù dẹ̀dẹ̀ sí yín. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún Sódómù ní ijọ́ náà jù fún ìlú náà lọ. Ẹ̀kọ́: Jésù yan adọrin ọmọ-ẹhin, ó sì rán wọn jáde ṣáájú rẹ̀ láti pèsè ọkàn àwọn èèyàn sílẹ̀ fún dídé ìjọba náà. Iṣẹ́ yìí fi hàn pé onígbàgbọ́ kọ̀ọ̀kan ní ipa tí ó ṣe pàtàkì nínú ríròyìn ìhìnrere ti Kristi. Ó rán wọn létí pé ìkórè pọ̀, èyí sì túmọ̀ sí pé ọ̀pọ̀ èèyàn ti ṣe tán láti gba ìhìnrere náà. Síbẹ̀síbẹ̀ àwọn alágbàṣe jẹ́ díẹ̀, èyí tí ó pe gbogbo ọmọ-ẹ̀yìn Kristi láti gbàdúrà àti láti dìde ní tinútinú láti ṣiṣẹ́ ìsìn. Ọlọ́run wá àwọn tí yóò dáhùn ìpè yìí pẹ̀lú ìgbọ́ràn àti ìfaramọ́. Àṣẹ tí Jésù fún àwọn adọrin náà fi bí iṣẹ́ náà ṣe pàtàkì sí. Wọ́n gbọ́dọ̀ lọ pẹ̀lú ìgbẹ́kẹ̀lé Olúwa ní kíkún fún ìpèsè àti ààbò. Ó kìlọ̀ fún wọn pé ayé ò ní fìgbà gbogbo gba ìyìn iṣẹ́ náà. Síbẹ̀, wọ́n gbọ́dọ̀ jẹ́ onígboyà àti àlàáfíà ní gbogbo ibi tí wọ́n bá wọ̀. Ojúṣe wọn ní láti sọ̀rọ̀ àlàáfíà, ṣe ìránṣẹ́ ìwòsàn àti kéde pé ìjọba Ọlọ́run ti súnmọ́. Èyí kọ́ ni pé iṣẹ́ ìsìn nínú ìjọba náà ń béèrè ìgboyà, ìrẹ̀lẹ̀ àti ìgbàgbọ́. Jésù tún pèsè wọn sílẹ̀ fún ìkọ̀sílẹ̀. Kì í ṣe gbogbo ìlú ni yóò gba ìhìnrere yìí. Síbẹ̀, wọn kò ní ìrẹ̀wẹ̀sì. Òtítọ́ nínú iṣẹ́ ìsìn kì í ṣe ìdáhùn àwọn ènìyàn, ṣùgbọ́n nípa ìgbọ́ràn sí Olúwa. Pàápàá nígbà tí àwọn kan kọ ọ̀rọ̀ náà, òtítọ́ yìí kò yí padà. Ìjọba Ọlọ́run dúró ṣinṣin. Alágbàṣe sì gbọ́dọ̀ máa bá a lọ pẹ̀lú ọkàn kan tí ó dúró ṣinṣin ní mímọ́ pẹ̀lú Ọlọ́run. Fún ara rẹ̀ ń ṣe ẹ̀san fún gbogbo iṣẹ́ ìsìn tí a ṣe ní orúkọ rẹ̀. Ọlọ́run tún rán àwọn ìránṣẹ́ rẹ̀ sí ayé. Ìkórè náà sì pọ̀, ìpè fún àwọn òṣìṣẹ́ sì ń tẹ̀síwájú sí i. Gbogbo onígbàgbọ́ gbọ́dọ̀ múra tán láti gbàdúrà, yọ̀ǹda ara wọn àti láti sìn níbikíbi tí Olúwa bá yàn. Nígbà tí a bá lọ ní ìgbọ́ràn, Ọlọ́run ń ṣiṣẹ́ nípasẹ̀ ayé wa láti mú ìwòsàn, àlàáfíà àti ìgbàlà fún ọ̀pọ̀lọpọ̀. Iṣẹ́ ìsìn òdodo àti ti olóòótọ́ jẹ́ àǹfààní àti ojúṣe kan nínú ìjọba Ọlọ́run. Ẹ̀kọ́ àmúrelé: Ọlọ́run pe gbogbo onígbàgbọ́ láti sìn ní òtítọ́
àti nínú ìkórè ti àwọn ọkàn. Àdúrà: Jésù Olúwa, sọ mí di alágbàṣe olódodo nínú ìkórè rẹ. Fún mi ní ìgboyà láti sìn pẹ̀lú ìgbọràn. Lo ìgbésí ayé mi láti mú àlàáfíà, ìwòsàn àti ìgbàlà wá fún àwọn ẹlòmíràn. Títí di ọ̀la, ó dàbọ̀.